Madam. Eka soma. Ajé wa ma. Ajé rẹ̀ Jésù Kristi ni wá. Àwa láti wá wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún yín. A ò sì mọ̀ bí ẹ lè fún wa ní àkókò díẹ̀. Kò sí wàhálà sà. Ẹ ṣé mà. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Amen. Ọlọ́run alágbára dúpẹ́ lẹ́yìn bàbá ìgbọ̀pẹ́ wa. Amen. Olúwa bí a fẹ́ tẹ̀síwájú ọ̀rọ̀ Ọlọ́run, Olúwa ló wá ní sọ. Amen. Olúwa gbogbo ohun tí a máa sọ ní ìbàyí lónìí lórúkọ Jésù Kristi ẹ tì í lẹ́yìn. Amen. Olúwa lópin gbogbo ọpẹ́ àti nǹkan padà sọ́dọ̀ yín. Amen. Amen. Ṣé ẹ rí Jésù Kristi? Ó ṣe ní bẹ́ẹ̀ tó lọ́wọ́ ṣe fún àwọn dáńṣe. Hello ma. Hello ma. Gẹ́gẹ́ bí mo ti ń bá yín sọ àǹtí mi, Olúwa fẹ́ràn ayé tó Àwa náà bẹ́ẹ̀ ti dúró dè yín títí látẹ̀kùn. ó sì fi ọmọ bíbí rẹ̀ Ẹ máa bọ̀ straight down. wípé ẹnikẹ́ni tó bá ti gbà á gbọ́ Wọn kì í inú ìlú ìlú sí àwọn ọmọ a ò torí àwa ọmọ ènìyàn àwa ọmọ Ọlọ́run dá àwọn àpáàdé rárá nítorí èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ kí lẹ wá lè ṣe tẹlifíjì ogún ìjọba Ọlọ́run ni wípé ẹni láti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà yín. ìjọba Adéhùn ìlú ti ọgbà Jésù Kristi Olúwa. Ilé wa. Gẹ́gẹ́ bí a ti ń sọ lọ. Ó dẹ̀ wá wá sí. Mọ́mì, àwọn náà ni. Ojú mi ò lè tàn mí. Sister Elizabeth, ṣé ẹ mọ̀ Kí wọ́n? ló ṣẹ̀yìn àti wọn? Ṣé ẹ mọ̀ wọ́n rí ni? What is going on here? Sister Elizabeth, ṣé ẹ mọ̀ wọ́n ni? Ẹ jọ̀ọ́ ṣé ilé ìjọsìn kan náà lẹ ti jọ wá? Bẹ́ẹ̀ ni mà. Àwọn ni mo receive call wọn sìn. Ó ẹ bọ́ra. Ṣé ẹ mọ̀ wọ́n? mo ń wò náà fún mú dàbí mo ti rójú wọn. So ìwà tó ń wù lẹ́yìn náà wù. Àwọn ìwà wo? Kí ló ṣẹ̀yìn àti wọn? Kò yé mi. Kí ló ṣẹlẹ̀? Ṣẹ́yìn ti gbàgbé ni. Ìbéèrè. Jọ kí ló ṣe mí báyìí? I don't understand. O mẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ta ni? Are you okay? Mọ́mí má bínú mà, mo mẹ́kọ̀ọ́ ni mà. O mẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ta ni? Hey, I don't understand. Like, are you telling me I don't have the right to park in my compound? Ṣé o gbádùn ṣá? Mo ń sọ̀rọ̀ tún sọ̀rọ̀. Jọ torí Ọlọ́run. Are you making call or òfin mọ́tò mi ṣe selfie? Kí má bínú. Ìwé ò lọ mọ́tò rí. Ṣé èèyàn mọ̀ ọ̀rọ̀ kí ọba ẹgbẹ́ tí opportunity? Oh yeah, get out. Get out. Will you get the hell out of this place? You this unfortunate being. Idiot. Can you imagine? Ẹ gbà mí o. Ẹ kí ló ṣẹlẹ̀ ládùúgbò ìgangan náà? Ẹ má worry. Mo máa ra tí màá fi ń dá. Kékeré lẹ ṣì rí. Wọ́n á ti mọ́tò tèmi ya selfie. Idiot. Tí mo bá tiẹ̀ fẹ́ gba Jésù tẹ́lẹ̀ gan. Pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, mi ò gbà mọ́. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ wá sílé mi ẹ wá ní kí n gba Jésù lólúwa tó olùgbàlà. Tó bá yá yín, ẹ máa kóṣì kúrò níwájú ilé mi. Ṣé tí wàá rí báyìí? Sísí mi. Pé ọ̀tọ̀ ni ìwà ọ̀tọ̀ lẹ̀sìn. Sísí. A dẹ̀ máa ń sọ fún yín. Ìmọ̀. Mo wá. Ṣé tí wàá rí báyìí? In fact. Sister Elizabeth. Ẹ jẹ́ a lọ. Ó kùn díẹ̀ káàtó. Ẹ̀yin tẹ́ ń wàásù yín rí. Ṣé mọ̀ wípé àwọn tó wà láyé ìsìn wọn ò wó. Ẹ má bínú. Àwa ni wọ́n ń kà. Sister Elizabeth. Mi ìró bí bóyá bí mi ìró bí. It's okay. Ọ̀rọ̀ yẹn pọ̀. Ẹ jẹ́ àmà lọ. Ìwọ ẹ bá mi pè bọ́tà kí ẹ sí nílá mi. Ṣáà máa lọ bẹ́ẹ̀ ni mo bá ìpàdé fẹ́ sọ fún mi. Ṣé bí mo ṣe sọ mí ìró bóun ṣe wá sọ iye lórí mi. Ìpínlẹ̀ bóyá bí mo dẹ̀ ṣe sọ mi ò ṣe àbí. Ìránṣẹ́ mi ó mà ṣe o ẹ̀sìn ló ní ó ní ìwà àìní ìwà ìwà jẹ́ kí ẹ̀sìn kó di ẹ̀sìn mọ́ ọ lọ́wọ́ bó ṣe lẹ́sìn tó ìwà rẹ̀ ò lè jèrè ọkàn sínú agbo Kristi mi bó ṣe ń sìn mí tó àìní ìwà ẹni ìṣòro rẹ̀ mo dẹ̀ kọ́ nínú ọ̀rọ̀ mi wípé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kí aráyé lè rí iṣẹ́ rere yín. rántí pé ọ̀gá ògo dá ọ láti ìgbà èwe rẹ
ó rí ẹ ó dàgbà ó kàwé ó kọ́ṣẹ́ ó yanjú ó rè lóyìnbó ó kọ́lé ó lo mọ́tò ó bímọ oríṣiríṣi ṣùgbọ́n lójoojúmọ́ ayé rẹ owó ló ń fi àkókò rẹ lé kiri. rántí o wípé a kọ nínú ọ̀rọ̀ náà wípé gbogbo igi tí ò bá ti sèso ire a ó gé wọn lulẹ̀.